Fáyọ̀ṣe 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 àfìgbà tó gba wótòwótò, Fáyọ̀ṣe àfìgbà tó gbà láàtì, Dino Melaye aláàtì eléyìí mà tún ga. Ẹ̀yin olólùfẹ́ ètò yìí, ẹ wá gbọ́ titun. Fáyọ̀ṣe ti gba láàtì, ó ti gba shocking alert lọ́wọ́lọ́wọ́, aláàtì tó ṣọ́ọ̀kì ẹ̀. Ó ti gba láàtì tó ṣọ́ọ̀kì ẹ̀. Bákan náà Dino Melaye òun náà gba láàtì ẹ̀. Gbogbo ẹ̀ ni gbogbo wọn lọ́kọ̀ọ̀kan kejì òun ni wọ́n sọ fún yín lónìí. Dino Melaye pẹ̀lú òun tiẹ̀ ó dá ara máa ń dà kan, ó kọrin fún olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Láìpẹ́ láì dènà wọ́n gborin náà sáfẹ́fẹ́ fún yín, gbogbo yín lẹ́fẹ̀ẹ́ tí ara yín gbọ́. Àbájọ táwọn méjèèjì fi gbà láàtì, irú àláàtì wo ni wọ́n gbà? Fáyọ̀ṣe gbà láàtì ọ̀rọ̀, ó gbà láàtì aláàtì ọ̀rọ̀, aláàtì ebú láti bikíbi ní gbogbo all-rounder. Fáyọ̀ṣe bí àṣà ọmọ Ìgbò, ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Bó ti yẹ kó sì ti rí náà ni. Torí tó bá jẹ́ pé irú ọ̀nà báyìí òun ni gbogbo èèyàn bá ń tọ̀, ṣáà lè máa sọ nípa Yorùbá nation. Ṣé ìwọ Fáyọ̀ṣe, ìwọ ló fẹ́ sọ fún wa pé Tinubu ń gbìyànjú? Ẹ bá ń béèrè lọ́wọ́ Fáyọ̀ṣe pé ṣé òun ló máa sọ fún wa pé adìrẹ Tinubu adìrẹ làágùn yẹn ni ọ̀já mọ̀? Ìwọ kọ́ ló máa sọ fún wa. Torí pé kí Tinubu tó dórí àga làwa ọmọ Nàìjíríà, àwọn ọmọ ilẹ̀ Yorùbá ti mọ̀ pé àwọn tó wà níjọba yìí wọ́n ti jẹ gbárùn. Tó bá débẹ̀ ó dàbí pé ń bọ̀ wá ṣerú ni. Nígbà tó sì ní òun lọ́kàn kí wọ́n gbé kinní ọ̀hún wá, tó kí a fẹ́ ṣe ọ̀rọ̀ wo la fẹ́ gbà, a ní láti gbé ìfún. Wípé tó ọmọ ẹni òkúkú ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ sídi ọmọ ẹlòmíì. Ṣe bí ilẹ̀kẹ̀ ọ̀hún la wá fi sídi ọmọ wa lóṣòdì ẹ̀ yìí. Fáyọ̀ṣe, ẹ bá mi share prógámù yìí dáadáa. Ẹ jọ̀ọ́ kẹ́ lè bá a gbọ́ bí Fáyọ̀ṣe ṣe gbà láàtì àti Dino Melaye bí wọ́n ṣe gbà láàtì tiwọn lóríṣiríṣi. Aláàtì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n gbà ṣá o. Aláàtì wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ẹnìkan ó ní Fáyọ̀ṣe o, Isaac Fáyọ̀ṣe ni o, òun ló gbà láàtì ìbú, òun ló gbà láàtì èpè látẹnu àwọn ọmọ Yorùbá, látẹnu àwọn olólùfẹ́ Yorùbá pẹ̀lú gbólóhùn ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ pé kìbá má jẹ́wọ́, kìbá má jẹ́rú ẹ̀, kìbá lọ jẹ́lòmíì, kìbá má jẹ́rú ìwọ Fáyọ̀ṣe Isaac. Gbà mo ti ẹ̀ kọ́kọ́ gbọ́ pé Fáyọ̀ṣe mà dá nǹkan lẹ̀, pé Fáyọ̀ṣe ní á jáwọ́ nínú àpọ̀ntí Ọ̀yọ́, pé àlátà ńlá yẹn kò lè ṣẹ, pé kí ní jẹ́ Yorùbá nation. Mo ní kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Ìgbà mo wá wádìí mo rí pé Fáyọ̀ṣe tí mo rò kọ́, torí Fáyọ̀ṣe tèmi mọ̀ tó jẹ́ èyí tí mo mọ̀ dáadáa ni òun ni former governor Èkìtì state. Òun kọ́ o, kìí ṣe Ayọ̀délé Fáyọ̀ṣe o.
Isaac Fáyọ̀ṣe àbúrò Ayọ̀délé ni, torí pé Ayọ̀délé Fáyọ̀ṣe jẹ́ akíkanjú gómìnà nígbà tó wà ńbẹ̀, nígbà tó wà lórí àga gómìnà táwọn olórí burúkú àwọn ọmọ Fúlàní yìí gbógun, ó dìde tán gbéra tán, ó jẹ́ kan nínú àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó dìde wípé níbo, tó gbé aṣọ wọ̀ wípé tó bá jẹ́nu igbó ni wọ́n wọ̀ pàgbóngbó ẹja gbórí wọbẹ̀ ká tọ̀ wọn lọ, pé ní láti bo síbo. Gbogbo wa mọ Ayọ̀délé Fáyọ̀ṣe gẹ́gẹ́ bí akíkanjú, gbogbo ẹbí Fáyọ̀ṣe ti jà akíkanjú nípínlẹ̀ Èkìtì lọ́hùn. Níbo ni wọ́n ti wá? Láti kéde Adéyẹmọ Ìgbòho kó jáwọ́, àwọn fún láyè kó wá ṣèjọba, wọ́ta nìyẹn. Obama sọrú ẹ̀, I'm a celebrity, who are you? Who are you? Who are you? Obama sọrú ẹ̀ jáde. Ẹ̀yin wo lẹ fún olóyè Adéyẹmọ Ìgbòho ní àǹfààní àti wálé wá sípò yẹ? Ṣé wọ́n wà láàrin wọn? Alára ní kúkú gbéraga, adìrẹ tó fẹ́ wọlé tó ń bẹ̀rẹ̀, ẹ̀yin náà ń gbéraga nìyẹn o. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ tó bá dijọ́ mi. Mo ti bá yín gbà àwọn ọmọ ilẹ̀ Yorùbá pé ọmọdé ló ń ṣe yín, kí wọ́n wọlé agbọ́dọ̀ àyímọ́ yín lára, torí ara wa ni ìyẹn wa ni. Ó wà pẹ̀lú wa digbí, kò fìgbà kan yẹsẹ̀ ní Yorùbá nation. Tá a bá lọ̀rọ̀ Yorùbá yá, ó ṣetán láti dá sí. Pé láàrin àwọn gómìnà, ó dàbí pé òun ni mo lè sọ pé ó tún sì kejì Olóyègbé Akérédolú tó kú. Ṣùgbọ́n eléyìí yà wá lẹ́nu látọ̀dọ̀ ẹ̀rọ tó jábúrò ẹ̀. Gbogbo ẹ̀yẹn bí Fáyọ̀ṣe bá wa sọ fọ́mọ yín kó yé sọ kátikàti irú ọ̀rọ̀ jágẹjàgà bẹ́ẹ̀ jáde síta mọ́. Ayé ò fẹ́ gbọ́. Pàápàá ọmọ Yorùbá, Fúlàní ń dúnkokò mọ́ wa ní gbogbo ìgbà, àwọn bòròró ń dúnkokò mọ́ wa. Ẹ̀dì ní adákẹ́ ká máa wò, ẹ̀yin á má sọ̀rọ̀. Ẹ̀yin kan ní ká palẹ̀ mọ́ ẹnu wa mọ́. Ẹ lè máa sọ pé ẹ ti gòkè àgbà, owó ti wà lọ́wọ́ yín. Ìrọ̀lẹ́ pa tó bá ṣẹlẹ̀ yọ kàn yín. Ṣé bẹ́ẹ̀ kó bùkátà jọ, ẹbẹ̀ lógún, ṣé bẹ́ẹ̀ nílé iṣẹ́? Bí ò ṣe ní kẹ́yìn gbogbo ilé iṣẹ́ iná wà lóyìnbó. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ mọ́. Dino Melaye, ẹ bá mi share program yẹn jọ̀ọ́, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Ẹ̀yin tẹ́ ẹ ti ń gbẹ́tò wa láti gbàdégbà tẹ́lẹ̀, tẹ́ ẹ sì ti ń bá wa share, tẹ́ ẹ jẹ́ kó rẹ̀ yín láti gbogbo ìgbà, kò ní sú yín, kò ní rẹ̀ yín láṣẹ Èdùmàrè. Ọba òkè ó máa bùkún fún yín láṣẹ Ọlọ́run Ọba. Ẹ bá wa share program yẹn, jẹ́ kó lọ fáàgìdì. Shocking alert tí Isaac Fáyọ̀ṣe tó gbà lẹ́gbẹ́ òun, ó gba shocking alert tó ṣọ́ọ̀kì ẹ̀ níbi tó rò pé ọfà ó ti bá àyà kọ́ lọ fà bá àyà ẹ̀. Ohun tó rò pé òun ó bà lẹ́nu àwọn ọmọ Yorùbá, òun kọ́ lọ bá pàdé lọ́ba tán. Dino Melaye, olórin kan kọrin ńgbà kan, ó ní bí àwọn kan ń bú wa, tó ń bú wa, níbi àwọn kan ń bú wa, àwọn kan ń bẹ lẹ́yìn tó ń fẹ́ tiwa, ibi ọ̀tá kan ń ṣọ̀tẹ̀, àwọn kan ń bẹ tó fẹ́ wà dénú. Níbi àwọn kan tí ń bú olóyè Adéyẹmọ Ìgbòho ṣá, tí wọ́n ń bú gbogbo àwọn aláfọwọ́sowọ́pọ̀ Yorùbá nation, ibẹ̀ ni àwọn kan ṣe ń ṣèfẹ́ tí wọ́n ń fẹ́ wa, tí wọ́n sọ pé Ìgbòho ló lè ṣe é, Ìgbòho ṣá òun lọ́lọ́run fún, torí pé afún ẹnìkan jẹ nìkan lọ, afún ẹnìkan jẹ nìkan lọ lọ́ba tán. Dino Melaye tí gbogbo èèyàn mọ̀ sákíkanjú
ọwọ́ sẹ́nẹ̀tì ó mẹ́bẹ̀ tìgìtìgì, ó ti wọ stúdíò fún olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Láìpẹ́ láì jìnnà wọ́n gbé sáfẹ́fẹ́ fún yín kẹ́ gbọ́ orin tó ṣe fún olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Tí ẹ̀yin òbílẹ̀jẹ́, ẹ̀yin ọ̀dàlẹ̀ ọmọ ilẹ̀ Yorùbá, téèyàn bá lè wá látó ti di ilẹ̀ Kogi níbi tí wọn kà wọ́n mọ́ Yorùbá, wọn kà Kogi mọ́ Yorùbá state, àbí wọn kà mọ́ ni, ṣùgbọ́n Yorùbá ni wọ́n ń sọ lẹ́nu, tó lè mọ̀ yìí pé ogun àti wàhálà lásìgbò yìí tó lóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà bá wa handle ẹ̀, gbogbo ẹ̀ ó dohun gbàgbé. Mélòó mélòó lẹ̀yin abilẹ̀jẹ́, ẹ̀yin òbílẹ̀jẹ́, afọ̀rọ̀kẹ́lẹ́ bàtẹnijẹ́, ẹ jáwọ́ nínú àpọ̀n tí ò yọ, ẹjá gbogbo ti àwọn Fúlàní, àwọn bòròró tó ń dún mọ̀húrú mọ́ wa yìí, ká lé wọn léré, kẹsẹ̀ wọn má kanlẹ̀. Mò ń bọ̀, ẹgbẹ́ orin sí Dínú Melaye tọkọ fún olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà, èyí tó mú kí àwọn ayé ó fún un ní àláàtì tó ṣọ́ọ̀kì ẹ̀. Mò ń bọ̀. Sunday Igboho wá pẹ́ láyé, Sunday Igboho wá jèrè Yorùbá, ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá. Sunday Igboho wá pẹ́ láyé, Sunday Yorùbá wá jèrè wa, ẹni bá ní kò ní rí bẹ́ẹ̀ àfọlójú wa kó sẹ́nu tírélà àkùbánzá. Àbáṣọ o Buhari, èṣù ò gbà o. Àbáṣọ o èèmọ̀ gbà o. Nílẹ̀ Yorùbá kálejò wá dé kó lóun fẹ́ jẹ Sẹ́ríkì, ìwọ òrìṣà ajá ń jòbì, ohun tàbá ó fọ́gbọ́ lọ́gbọ́n gbọ́, tàbá fọ́gbọ́ lọ́gbọ́n gbà, yóò balẹ̀ lábára fi wọgbó, àìgbọ́kú ọkọ́ àìgbọ́kú àdá àìgbọ́kú ilẹ̀ àfi kó ṣá. Àbáṣọ o èèmọ̀ gbà o, ẹni bá wàjà yóò ríjà àwọn ayé. Amen ìjàyè, amen ìjàyè, ẹni bá tọ́jà yóò ríjà àwọn ayé. Amen. Ìbà o Dínú Melaye. Bó ṣe jẹ́ nìyẹn, orin tí Dínú Melaye ṣe fún olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà nìyẹn, wípé awí fún wọn tó àwọn ọ̀nà ògbà o, a sọ fún Buhari lọ́jọ́sí òun ni ò gbà o, pé àwọn kìlọ̀ fún Buhari nígbà náà lọ́hùn, ṣùgbọ́n ọ̀gbà kò fẹ́, àwífúnfẹ́ àfọ̀gbà, ẹ̀tẹ́ ní í dáa, òun ló ti dẹ̀tẹ́ yìí. Òun la ṣe wá ń sọ fún gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá tó kù tẹ́ ẹ̀ tí ì darapọ̀ mọ́ wa, ọ̀yá kílẹ̀ ń dúró mú, ẹ̀jẹ̀ àjọ ṣe, torí àgbájọwọ́ báyìí la fi sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù lórí. Ẹ̀gá bá wọn padà níbi di ọ̀tẹ̀ pé a lè ṣe ju bí wọ́n ṣe rò lọ. Ẹ̀gbọ́n mi náà, mo láà lè ṣe ju bí wọ́n ṣe rò lọ. Ẹ̀jẹ̀ gbéra ká, ẹ̀jẹ̀ fọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ Yorùbá, ká ṣera wa lọ́kan, ká dira wa lóṣùṣù ọwọ̀, bí mo ṣe máa ń sọ lórí ètò yìí, ká bá dira wa lóṣùṣù ọwọ̀, òṣùṣù ọwọ̀ ò ṣe é kán. Bẹ́ẹ̀ bá mú ọwọ̀ ẹyọ kan ó rọrùn láti kán, àmọ́ tí wọ́n bá ti ń di púpọ̀ tó ti dòṣùṣù, ẹ lè dáfọwọ́ kàn, àfi bẹ́ẹ̀ bá fàdá àbọ̀ bẹ gé pélépélé ló dẹ̀kun. Tíran Yorùbá bá parapọ̀, tá a bá ṣera wa lọ́kan, tá a bá dira wa gírígírí, kò sí itú tí Fúlàní lè fi wá pa. Ẹ ti sùn, kò sí àrà
tí Fúlàní lè fi wá dá. Kò sára tán lè fi wá dá o. Àmọ́ tá a bá ṣera wa lọ́mọ Haúsá, tá a ṣera wa lóṣùṣù ọwọ̀, yóò léwu bí mo ṣe ń pa aláriwo, yóò sì lẹ́yìn. Àwọn ọ̀rẹ́ tó ń bọ̀ àfàìmọ̀ kan má jẹ́ pé ni wọ́n fi sílẹ̀ fún wa. Mo fi ń pe gbogbo ẹ̀yin lórí, ẹ̀yin gómìnà nílẹ̀ Yorùbá, ẹ̀yin lọ́balọ́ba, gbogbo ìgbà mò ń pè yín. Ẹ̀yin tẹ́ wà lókè nínú tẹ́ ń ṣèjọba látòrí ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu títí dórí gbogbo àwọn Yorùbá wa tó wà níbẹ̀. Ẹ má ṣàṣùpìyè, ẹ má rò wípé ẹ lówó, bílẹ̀ bá dágìrì kí á pa ẹ ti dókè òkun. Aláàlẹ̀ ó béèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ bá sá. Wọ́n sì ṣe kí ni, wọ́n fà yín padà wálé. Ẹ̀yin tẹ́ ẹ lọ náà lẹ́ padà, ẹnìkan kan ò ní bá yín fà á. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ bá wa share program wa, ẹ subscribe sí channel wa, ẹ share, ẹ jẹ́ kó lọ fún àìjọ nítorí Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe ń ṣe iná ò ní tán wò yín. Ẹ dákun ẹ̀bẹ̀ ńlá bẹ̀, ẹ máa bá wa subscribe sí, ẹ máa bá wa share, ẹ tẹ notification button kẹ́lẹ́ máa mọ̀ pé a ti dé, ká lè bá máa fún yín ní ọ̀tún, torí ọ̀tún bẹ́ẹ̀lẹ̀ gidigidi lórí ètò yìí. Bòròró ṣe ń gbéjẹ́ kí bẹ́ẹ̀ ni Fúlàní ń kí lórí ọwọ́ tá a wà yìí, tí wọ́n ń halẹ̀ mọ́ràn Yorùbá. Orí ètò yìí láti máa mú wá fún yín. Ẹ subscribe, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ fà. Ẹ ṣé púpọ̀, àdúpẹ́, ẹ ṣeun.